wò ó ẹni rẹ̀ ti padà lọ o àfìgbà tí ògbólógbòó òṣèré ni Ògo padà fayé sílẹ̀ o ọwọ́ àjọ NDLEA tẹ ìyá arúgbó kan ní ìlú Ṣàgámù àfìgbà tí Ògògó padà fayé yìí sílẹ̀ lánàá ọjọ́ àìkú ọjọ́ 23 oṣù kẹjọ ọdún tí a wà yìí ní fọ́nrán kan gba orí ayélujára èyí tó ṣàfihàn bí àwọn ẹbí Ògògó ti ń sunkún wípé bàbá àwọn aláàánú àwọn ti padà kú ó ti tó ọjọ́ mélòó sẹ́yìn tí àwọn aráàlú àti àwọn oníròyìn kan ti kéde ikú akọni náà léyìí tọ́mọ rẹ̀ sì padà tako ìròyìn ọ̀hún pé ó fèègè lásán ni bẹ́ẹ̀ la tún gbọ́ wípé gbajúmọ̀ àfáà kan tún sọ wípé ipò tí Ògògó wà pé Elédùà nìkan ló lè gba ẹ̀mí rẹ̀ là bẹ́ẹ̀ la sì tún gbọ́ lóríṣiríṣi ṣùgbọ́n ní báyìí ròyìn náà ti padà di òótọ́ mọ́ wa lọ́wọ́ báyìí èyí tó túmọ̀ sí wípé òṣèré Táíwò Hassan ti fi ayé sílẹ̀ ọ̀kan lára àwọn ọmọ rẹ̀ bìnrin èyí tó jẹ́ gbajúmọ̀ Kíra ti bara jẹ́ púpọ̀ ó ní ha bàbá mi àfìgbà tẹ́ padà kú o kí Elédùà kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere kí ó sì mú èèpẹ̀ búburú kúrò ní ojú rẹ̀ ó ní ọjọ́ ajé ní ètò ìsìnkú náà máa wáyé ní dédé aago 10 òwúrọ̀ òní. Sallallahu alaihi wasallam. Àṣẹ arúgbó náà máa dáràn ìyá àgbàlagbà kan ẹni tó lé ní 100 ọdún Esther Ogunmabọ ti jẹ́ kó di mímọ̀ fàráyé wípé orí ta fi ń ṣe èwe kì í kúrò níbẹ̀ o ìyá àgbàlagbà ọ̀hún ni àjọ NDLEA ká egbògi olóró mọ́ lọ́wọ́ o ní ìpínlẹ̀ Ògùn ní Ṣàgámù wọ́n ní egbògi olóró náà ni ìyá òun fi ń ṣe ọrọ̀ ajé láti ìgbà èwe wá títí di àkókò yìí tí ọwọ́ fi tẹ̀ ọ́ ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ìlú Ṣàgámù ní Ìkẹ́nnẹ́ àjọ náà sì jẹ́ kó di mímọ̀ wípé àwọn sì ń tẹ̀síwájú nínú ìwádìí nítorí ó ṣeé ṣe kó jẹ́ wípé ìyá náà fẹ́ gba àwọn ọmọ rẹ̀ lání ló fi àyà rán àkóbá òun o àjọ náà sì padà ṣàlàyé wípé bí igbá ọ̀rọ̀ náà bá padà sí mọ́ ìyá náà lórí wọn yóò mọ irú ìjìyà tó tọ́ fún ìyá àgbàlagbà náà nítorí kò sí ẹni tó kọjá òfin. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube Tèmítọ́pẹ́ Hassan ló ń jábọ̀ ròyìn sí ìgbọ́ yín. Ire o.